mo ṣe orí ẹ ó lọ káàkiri. Wọ́n á fún wọn nọ́mbà mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pè mí. Wọ́n á fún wọn nọ́mbà mi ní rédíò. Àwọn èèyàn wá ń pè mí lóríṣiríṣi. Wọ́n ní kọ́ńtàtì mi lọ́wọ́ àtàwọn tí mo bú 9ce àti Seriki nítorí pé 9ce pẹ̀lú Seriki wọ́n bú rugged man ní ọdún yẹn lọ́dún náà. Mo lè ṣòrí ẹ̀ even promoter mi lọ lọ́jọ́ kó lọ sẹ́kọ̀ọ́ ó ní club tó lọ lóun rí pé wọ́n ń play orin bó ṣe ń play orin yẹn bó ṣe ń play ó ní òun wá lọ sọ́dọ̀ DJ pé àbọ̀bọ̀ òun ló ń kọrin yìí àwa mo ní interest lórí ẹ̀ wọ́n ní wọ́n ẹni àbọ̀bọ̀ Agége ni èmi dẹ̀ wà ń kóòdù Agége ni bọ̀bọ̀ yẹn wà àwa máa payá ẹ̀ ni ìgbà tó dé wá ṣàlàyé fún mi pé fire rap ADC ló ń pè mí gbà ADC kan báyìí ló ń sọ ibo èmi gan ti mọ̀ mo ò lè jáde tí n bá fẹ́ jáde láti ibi tí mo wà lébùté wá sí gáréjì mo gbọ́dọ̀ lo face cap torí pé wọ́n ti ń pè mí wọ́n ń wá mi wọ́n ń ṣe pé wọ́n ṣà ń wá oríṣiríṣi ọ̀nà láti mú ọ̀tá mi balẹ̀ ńgbà yẹn. Mo lọ sí bọ̀bọ̀ kan gbé mi exile ó gbé mi lọ sí Ọ̀ṣun state lóṣogbo mo yẹ ṣetán lóṣogbo kan tó yà mí lẹ́nu ni pé mo yẹ kúrò lóṣogbo tí mo ń bọ̀ lẹ́kọ̀ọ́ padà mo ṣe gbé ọkọ̀ nìyẹn hello ABC a mọ̀ pé òun bọ̀ látòṣogbo a mọ̀ pé òun bọ̀ láti oṣẹ̀ṣe program tán ni wò ìyáláyà ẹ̀ àwa máa fàyáláyà ẹ̀ ṣe kìíní ṣe gbá ṣe àwo but gẹ́gẹ́ bí ẹni àyànfẹ́ àmì Ọlọ́run ọ̀nà ọ̀tọ̀ lèmi rò pé ibi tí mò ń lọ but Ọlọ́run sọ wípé rárá ibẹ̀ kan ni mò ń mú ẹ lọ ó níbi tí mò ń mú ẹ lọ àmọ́ àwọn ọ̀kan báyìí ló máa là kọjá ara ìlàkọjá yẹn ni mo rí bí ọ̀rọ̀ ti àwọn 9ce Seriki bó ṣe lọ́mbà ẹ̀ nìyẹn kó tó di pé mo padà sí orí iṣẹ́ tí Ọlọ́run pè mí sí ìránṣẹ́ Ọlọ́run tí mo wà lọ́dẹ̀ pè mí pé bọ̀bọ̀ ṣe nǹkan báyìí bóyá o máa fèkólẹ̀ láàrin oṣù méjì oṣù mẹ́ta kan sí kan báyìí pé kí n ṣáà lọ kí mo ṣáà sàkúrò lẹ́kọ̀ọ́ mọ́ ẹ̀kọ́ sọ́wọ́n láyé pọ̀ tí mo lọ bí 4 months ní ìlú Ìkọ̀lé ní Èkìtì state bí ìrìn àjò yẹn ṣe bó ṣe lọ nìyẹn. àdúgbò lọ́wọ́ Ọlọ́run ọba tó kó yíyọ. owó tó rẹ́díò owó ti àti pé owó tó ti fẹ́rẹ́ fẹ̀rẹ́ ṣàmì náà sùn yẹ ká jà ìlọ owó tó ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.